ti sọ rẹ́kọ̀dù àwọn méjèèjì bóyá ọ̀pọ̀lọpọ̀ tó ń fẹ́ kí ẹ̀yin fúnra yín lẹ fọwọ́ ara yín fa ikú fún ara yín. I want everyone of us. ọ̀tẹ̀ ló ń jẹ́ ló ń pè ọ́ kò sẹ́ni tí ò lórúkọ tiẹ̀ àti wípé ọmọ kì í gọ̀ títí sẹ́ẹ̀ kó gbàgbé orúkọ ara rẹ̀. ààfin tèmi ò nílò ìdánimọ̀ lọ́jà tó bá dọ́jà báyìí wọ́n á mọ̀ bó dọ́jà ni. èmi tí ń tòótọ́ Samuel Owóyẹmí fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ mi, fẹ́lẹ́ ní gbogbo èèyàn mọ̀ mí sí. èmi náà kọ́, Ọlọ́run ọba òkè ló fún mi ṣe ní gbogbo ìgbà. padà tún sọ and I forget something to say about Sunday Ọmọdéyẹmọ Ìgbòho Òòṣà. inú mi dùn pé Alhaji Taofeek Akeugba Gold ṣì wà láyé nígbà tó ń jí ọmọ ètò jí ìbejì Akeugba Gold. Sunday Igboho tí ìjọyìn Yorùbá nation gbà ẹ ọmọ ládé Aláàfin ìran àwọn Aláàfin òládé adé àwọn aládé kún lágbà fún Aláàfin kò tí ìjọ Yorùbá nation bó ṣe gbọ́ lónú òun fara ní alẹ́ ní Akeugba Gold ló pe òun ó dẹ̀ lọ síbi tí wọ́n gbé àwọn ọmọ yẹn sí tọ́tí ní ká wá gbé àwọn ọmọ yẹn lọ gbà àwọn ọmọ yẹn wálé. Akeugba Gold sọ̀rọ̀ nígbà tó ń kọ́kọ́ fẹ́ gbẹ́ bọ́ ó gbà tó máa parí oní Sunday Igboho kì í fẹ́ kí ìyà ọjọ́ ọmọ Yorùbá àbí bẹ́ẹ̀ kọ́ gbogbo ẹ̀yin àgbàgbà ilẹ̀ Yorùbá lẹ́ẹ̀fẹ́ tí gbọ́ lẹ́ẹ̀fẹ́ tí gbéyàwó ọ̀rà àtàwọn ọmọ kọ̀ọ̀kan tó jẹ́ pé inú ilé ẹ̀nà ti jẹ́ náà ti mú láì jẹ́ síámà local council kò í ṣe honorable ó ń lọ sábẹ́ títì ló ń pìkì àwọn ọmọ tó rán wọn léèwé àbí bẹ́ẹ̀ kọ́ nígbà tó máa join Yorùbá nation ìyá Jagun wà láyé nǹkan ò ní ṣe ìyá yẹn náà nígbà tí rògbòdìyàn wàrà bíbá ẹ̀ pọ̀ ní Òkè Ògùn Ìbàràpá ìyá yẹn jẹ́ tó lọ bá Sunday Igboho ńlé wọ́n pe bàbá kan ní orúkọ ẹ̀dẹ̀ sápá mi lórí o màá rántí bá ń gbọ́ pa ló ní kí Sunday Igboho tó lọ sí Kútọ́nù ó jẹ́ kán ṣe ètùtù pé wọ́n máa ní di 4 million Sunday Igboho pé kóun tó lọ gba àwọn èèyàn ńlẹ̀ òun sọ wípé òun gbọ́ pé Sálísù Sẹ́ríkì Gàngán wọ́n pa àwọn èèyàn wọ́n tún gba 4 million lọ́wọ́ wọn kó tó rìlíìsì òkú wọn pé òun náà tún fẹ́ wá lọ́dọ̀ òun wá tún ní pé kán lọ mú 4 million wá kí wá ní ìyàtọ̀ láàrin òun àti tiẹ̀ ẹ kúrò ní Sunday Igboho fi lé má gbàngbọ́pà jáde kò nílẹ̀ pé ìyá Jagun ẹ má jẹ́ kí bàbá yìí wálé mọ́ o tó fẹ́ máa lu àwọn ọmọ Yorùbá ní jìbìtì. Sunday Igboho lọ bẹ̀ ó kó àwọn èèyàn dání tó repo sí mọ́tò bó tẹ̀ jẹ́ pé wọ́n sọ pé kò lérò lẹ́yìn ṣùgbọ́n nínú àwọn 10 tó kó lọ bẹ̀ wọ́n Jagun Àjàyí wálé òun ìfẹ́ gbọ́ pé ìyá jẹ́ ọmọ Yorùbá. mo ti fi tèmi ṣàpèjúwe fún yín nígbà táwọn kan dìde wọ́n fẹ́ jẹ́ leader àwọn ni leader this movement lẹ́kìtì tẹ́ bá ti rí bàbá Èkìtì ẹ pa tẹ́ bá ti rí bàbá Èkìtì ẹ ṣapá ìgbà tí wọn ò rí bàbá Èkìtì pa wọ́n bá lọ gbé kéèsì síta pé bàbá Èkìtì fẹ́ pa wọ́n attempted murder ọlọ́pàá ń pè mí lọ́sàn tó pè mí lóru ohun tó jẹ́ kí n jáde ní time pé exactly this time ni mo pe Májàsọ́lá pé bàbá nǹkan báyìí ló ṣẹlẹ̀ Májàsọ́lá ní bàbá Èkìtì bí mo bẹ ṣe ń bá mi sọ̀rọ̀ yẹn ló máa pàkẹ́rù yín kẹ́ jáde kó lẹ́kìtì ibo ni mo fẹ́ lọ ní kí n máa bọ̀ Kútọ́nù lówó ẹni ẹ máa bọ̀ tí ìsọtọ́ nígbà tí Májàsọ́lá sẹ́ndì owó mọ́tò pé kí n tẹ̀ kọ́kọ́ jáde kó ní Kútọ́nù tó bá jẹ́ pé àṣà àdọ́gbọ́n sí as early as possible láàárọ̀ ọjọ́ kejì gbogbo bẹ̀rẹ̀ ìrìn àjò ó ti wọ̀ ní Kútọ́nù Sunday Igboho di that is mo lè sọ pé third time tèmi àti Igboho jọ máa mọ́ra wa nìyẹn èmi náà gbé mi ò sùn rárá màá sùn bí oṣù kan ní Kútọ́nù tí mo ti pé bàbá yìí tí mo ṣe rí ó tó mò ń lọlé lára kò sí ọmọ Adéyẹmọ tí ò ṣiṣẹ́ tí ò ṣàbọ̀tẹ́ Buhari gbẹ́sẹ̀ lé ohun gbogbo ìní ẹ̀ Sunday Igboho sì tún wá owó to send to my wife àtàwọn ọmọlé wọn ní àwọn oníṣe bí ìjà ìlú ń tẹ́ pè ní ìjàngbara nìyẹn ẹni bá ti ń lé màálù ẹni tó bá ti ń lé eṣí fọmọ Yorùbá Olódùmarè ní máa ń lé ṣíṣí títí ẹ nígbà táwọn yẹn tún ṣe tó tún gbé àdéhùn gbé ìjọwò ni mo fẹ́ sádà tí wọ́n pè tó pẹ́ ní yẹn tẹ́ni yẹn yarí dandan pé òun ti gbọ́ kí n máa bọ̀ nílé ìjọ tí mo délé báyìí ọlọ́pàá yẹn dé this the same ọmọ Adéyẹmọ ló gba lọ́ọ̀yà tó sanwó lọ́ọ̀yà àwọn rẹ́kọ̀dù nìyẹn o tí a dẹ̀ pé ìkan nínú àwọn ọmọ Gani tó sọ pé ẹ sọ pé Sunday Igboho ló ṣe lè fún yín tí àwọn bá dá ọ̀ràn kékeré lásán ibùsọ̀ kí Gani mọ̀ pé kì í ṣe àwọn ló dá ọ̀ràn yẹn yọ ayọ̀ òun ni ká má wá sọ wípé àwọn ọba tó ń pe Sunday Igboho nǹkan bá ń ṣẹlẹ̀ ní ìlú wa nǹkan bá ń ṣẹlẹ̀ ní ìlú wa nǹkan bá ń ṣẹlẹ̀ ní ìlú wa Ìbàràpá Ìgàngán tí Sunday ọmọ Adéyẹmọ lọ àwọn ará Ìbàràpá kọ́ ló pe o òun ló pe ara ẹ̀ torí ó rí i pé ojúṣe òun ni ẹ ṣe bàbá mi màmá mi Kẹ́hìndé Victoria Àfọlábí àwọn ti fòtì fún Sunday Igboho ẹ má bá mi dìbò ta ni iṣẹ́ náà tọ́ sí
ókè àwọn ọba ìlú ti sọ̀rọ̀ pé Sunday Igboho làwọn fẹ́ fún iṣẹ́ ààbò fún ìrankóòtù òjíire torí bàbá kan bá mi sọ̀rọ̀ lẹ́ni èmi ni mo rò pé mo mọ Gani ó tún mọ Gani jù mí lọ ó tún pẹ́tẹ́pẹ́tẹ́pẹ́tẹ́ ó ní bàbá Èkìtì Gani ò ní kankan ṣe sẹ́ẹ̀ tó bá mọ̀ pé orú situation tí Yorùbá wà yá Yorùbá máa wà lórí situation yẹn pé oyè Ààrẹ Ọ̀nà Kakanfò yẹ kò ní gbà ibùsọ̀ kò ní sọ pé òun fẹ́ jẹ́ OPC leader bàbá yẹn láwọn wà lára àwọn OPC leaders tó support Gani tó fi ń fight OPC tí bàbá fẹ́ di fáṣẹ onígbà tó wọ́n pín àmọ́ wá ní bàbá yẹn náà wà lára àwọn tó ṣe ìjàgbára fún ìran Yorùbá oníkọ́lọ̀ ń dáríjì yẹn ni iye ń ṣe ìjàgbára Yorùbá dojú ìjà kọ ara wọn ni pé àwọn fẹ́ mọ ọ̀gá èmi lọ̀gá ìwọ kọ́ lọ̀gá màmá mi ọmọ Ọbásanjọ́ wá dára fún yín ojú òní tìyín ẹ kú ọjọ́ mẹ́ta mà ẹ má bá mi fóòtì o torí àwọn ọba yẹ àwọn kábíyèsí sì ń pè mí pé ìtàláàfin Ọ̀yọ́ sọ bóyá fún Ọ̀yọ́ nìkan làwọn ọmọ ogun 5 million ti máa ṣiṣẹ́ ṣé mo pé èmi sọ lẹ́ẹ̀kan ní ọwọ́ àárọ̀ pé kí ọ̀rọ̀ Yorùbá má bàa di pé à ń gbin ọkà àwa fọmọ àparò sábẹ́ Ọlọ́run má jẹ́ kéèyàn ó ṣàṣedànù bàbá yẹn wá sọ fún mi wípé ọ̀rọ̀ wa dàbí ẹni tó fẹ́ tọ́jú owó tó mú olè dání ni tí wọ́n bá lè gbéṣẹ́ yẹn fún Gani pé because bàbá yẹn sọ olóhùn traces ọmọ ọkọ kankan nínú Gani mo wá ní ha ó ní kí n lọ wo ohun tó ń ṣẹlẹ̀ ní Ondo State ọmọ kan jáde láti Ọ̀wọ̀ ó ń ṣiṣẹ́ ní Ọ̀wọ̀ ó ń lọ sí Àbújá ìfọmọ Arigidi àkókò nílùú tí Gani bàbá yẹn ní ìlú tí Gani tó sọ wípé òun ti wá wọ́n gbé ọmọ yẹn ó ní Kọ́lá Sàn Gani Òwú mo ní bẹ́ẹ̀ ni sà ó ní bàbá Èkìtì mo tún fẹ́ rán ẹ létí the massacre tó ṣẹlẹ̀ ní Ọ̀wọ̀ ipa wo ni Gani kó mo ní kò kópa kankan ó ní mo lè sọ ipa tí Ìgbòho kó Ìgbòho dẹ̀ ní access láti wálé ńgbà yẹn lọ I was one of those people tí Ìgbòho pè but mi ò jẹ́ kí mi ò sọ fún bàbá yẹn pé mo wà lára àwọn tí Ìgbòho pè pé ó yá ìgbà Ọ̀wọ̀ ẹ máa gba Ọ̀wọ̀ lọ́bẹ̀ yẹn tó ṣẹlẹ̀ ní Ọ̀wọ̀ yẹn ó yá abẹ̀rẹ̀ sí pé àwọn tó wà lọ́wọ́ àtàwọn ọmọ Odò yá Ìgbòho ti ní ká lọ́bẹ̀ Ìgbòho ti ní ká lọ́bẹ̀ because he did not have access Buhari ti ṣe mọ́ lẹ́yìn ìgbà yẹn ó ti ṣe mọ́ Kútọ́nù ó ní kí ni Gani ṣe state títí ẹni mo ní kò ṣe nǹkan kan sá ó ní lẹ́nu ọjọ́ mẹ́ta yìí à ń gbọ́ ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ ní Àkúrẹ́ the state capital of Ondo State tí Gani ń claim pọ́ ọmọ Ondo lòun oníṣẹ́ ti lọ sákúrẹ́ àwọn arábí bẹ̀ wọ́ odidi ọba síta tọ́jà pa ọba yẹ oníṣẹ́ ti lọ sákúrẹ́ mo ní rárá sá àárí ó lè dọ́gbọ́n lọ àárí bàbá yẹn kí iye tara mi mọ́ tèmi náà ni mo máa sọ pé wọ́n ń tẹ ìwọ náà tó ń tẹ̀lé là ní state tó ti wá Sunday Igboho lóòótọ́ àti Ìbàràpá àti Igboho ọmọ ìyá ni wọ́n bọ̀tì Igboho ni Sunday Igboho ti jáde wá ọmọ Igboho ni ṣùgbọ́n ó rí àwọn Ìbàràpá àti gẹ́gẹ́ gẹ́gẹ́ bí ọmọ ìyá òun gẹ́gẹ́ bí a ní ilà tí ń bẹ̀lẹ̀ kẹ́ òun ní bẹ̀lẹ̀ kẹ́ titi wọn nígbà tó gbọ́ wípé àwọn Fúlàní wọ́n ṣe orí burúkú bẹ̀ ó yá lubẹ̀ ó gbàbẹ̀ lọ ó ní Àkúrẹ́ lọ tó sọ pé state capital mi state mi náà ti ń pààyàn bí ẹni pẹ́ràn yìí wọ́n á ṣe Òbòkun Olókun festival ìyẹn ni ò jẹ́ kí Gani Adams ó ráyè ṣe mọ̀ pé ẹ̀bùn ní gbogbo nǹkan tẹ́nìyàn bá dẹ̀ lẹ́bù orí èmi báyìí tí n bá rí ọ̀rọ̀ tí n bá sọ ara mi ò ní balẹ̀ tí Gani bá dẹ̀ rí festival tí ò bá lọ kò ní ní sinmi nínú ọkàn ẹ̀ ogun pé à ń ṣèfù láìpẹ́ èèyàn kò kàn án but it can cause commotion in Yorùbá land. Arrange to destroy the career of Baba Fẹ́mi Fáṣẹ̀hùn pé ṣùgbọ́n kò rí òtódú ọ̀rọ̀ padà ó padà farahàn ṣùgbọ́n he destroy the career of OPC ògo tó yẹ kí OPC máa lò lọ́wọ́ ọ̀rọ̀ tí bàbá yẹn sọ mi ò fẹ́ sọ síta torí mo yìí rí àwọn ọba kọ̀ọ̀kan tó yìí wà lẹ́yìn ẹ̀ but àwọn ọba jẹ̀kúrújẹ̀kọ́ náà ni gbogbo ilé ìta ṣẹ̀ṣẹ̀ lé ní àwọn bàbá àtàná ti rí vision yẹn mo ti sọ ní náà dáadáa pé ìjọ kan ń bọ̀ tí àwọn Fúlàní yóò gbógun dé tí wọ́n máa ń pa ọmọ Yorùbá bí ẹni pẹ́ náà pé ọjọ́ ń bọ̀ àwọn bàbá yẹn ti rí vision yẹn tí ọjọ́ ń bọ̀ tí àwọn arábíbá yóò gbógun dé pé tọ́mọ lùlù pé kí Yorùbá ó kú pé that is why táwọn bàbá yẹn fi gbé OPC lẹ̀ pé bọ̀ tó ṣe ni láàánú the majority of the Yorùbás àwa ò rí vision yẹn that is why we fail to follow that vision tó bá yẹ pé àwa náà rí vision yẹn ni we will be able to defend that vision ẹ káàbọ̀ yes ma so we will be able to defend that vision nígbà tó ń gbégbé sí àti bá OPC jẹ́ àwa Yorùbá tó kù alẹ́ sọ wípé no iye agbára wa lélẹ́yìn má bàjẹ́ nígbà tó sọ pé Baba Fẹ́mi Fáṣẹ̀hùn fi OPC ń ṣe òṣèlú àwọn ọba ilẹ̀ Yorùbá lè okay let us ṣe investigation whether it is true or na fake but we fail
a mọ̀ pé ògo Yorùbá kan ní Gani fẹ́ sọnù pé he want to destroy iṣẹ́ gidi tó jẹ́ pé ohun tó máa wúlò fún wa lọ́jọ́ ọ̀la bí ọmọ tó ní kó kàwé ní kó re sùkúù mọ̀jẹ̀ máa ń sọ lọ́dọ̀ wa nìyí ìwọ ọmọdé lọ sùkúù kò mọ̀ pé ìyá ọjọ́ ọ̀la kó má bàa ṣerú ẹgbẹ́ ó yàtọ̀ sọ́mọ tó jẹ́ pé ìyá àti bàbá ẹ̀ ò ní owó tó máa fi tọ́ ṣùgbọ́n ilé ìtàn ní owó tó lọ́ fi fi tọ́ ìwọ ọmọdé lọ sùkúù sẹ́ẹ̀ lọ kọ́ṣẹ́ á kó aṣọ sùkúù wọ̀ nílé tó bá dé ta á bọ́ á gbàbọ̀ míì lọ ó rò pé tó ń ṣe tó dáa ni kò mọ̀ pé ẹkún ọjọ́ ọ̀la ni nàfi sọ pé ikú ń jọ̀kẹ̀dẹ̀ ikú ń rèdí ikú ò mọ̀ pé tó dùn nípa ni àdá ń bà kọ̀ jẹ́ inú àdá ń dùn àdá ò mọ̀ wípé ilé àwọ̀sùn ló ń bàjẹ́ tó bá dé pé àwa máa ń gbà yẹn lọ́hùn pé irú ohun tó ń ṣẹlẹ̀ yìí káwa náà ti ní ojú inú bí àwọn bàbá ìjọ wà náà ṣe ní ojú inú. We will not allow Gani to destroy OPC. The majority of us did not know pé OPC property wa ni ẹgbẹ́ gbẹ́kọ̀ iná mọ̀ bọ̀ hello yes sir yes mo ń ṣe program lọ́wọ́ lórí TikTok lórí YouTube ni máa pè yín padà mo wà lórí program máa pè yín padà mo wà lórí program now. tó bá jẹ́ pé a máa ń gbà yẹn ní sà pé n tó máa wúlò fún ọjọ́ ọ̀la Yorùbá ni we will not allow you to destroy the OPC torí àwọn tó ń bá wa fà lẹ́nu tìrí wa tó pé kò sí nǹkan kan tí Yorùbá fẹ́ yìí tì lẹ́yìn kápẹ́ ọlọ́pàá ẹgbàá wa o lára àwọn ọlọ́pàá tẹ́ fẹ́ pé Boko Haram ń bẹ lára wọn ẹ bá wa pé àmì o lára àwọn àmì tó fẹ́ pé Boko Haram ń bẹ lára wọn nígbà tó pa àwọn ọba mẹ́ta lẹ́kìtì níbẹ̀ yìí our governor run to Abuja pé kó fún wọn ní sójà wọn kó sójà ṣe 10,000 àbí sójà 100 náà kó wá Boko Haram ni wọn àwa tó kòròkò ńdókòrókòjó torí pé ohun tó yẹ kí Yorùbá fi ṣe agbára Gani ti bàjẹ́ àwa ó wá di versions òun dẹ̀ mọ̀ bó ṣe ń rojọ́ mọ́ àyàn bó ṣe ń rojọ́ pààyàn abẹ́rẹ́ ti gbàgbé ohun tó sọ lórí brọ́dà mi bàbá mi heritage ni pé tẹ́gbẹ́ kan bá ń ṣe tó bá ń dára ní ilẹ̀ Yorùbá tẹ́gbẹ́ kan bá ń gbòòrò ní ilẹ̀ Yorùbá tó bá tutù pẹ́ ọwọ́ Bọ́lá Ahmed Tinubu wà ń bẹ̀ pé ẹgbẹ́ tó bá máa ṣe Yorùbá lóore ẹgbẹ́ tí Yorùbá máa fẹ̀yìntì pé àwọn lélẹ̀ yìí ní gẹ́gẹ́ tí Bọ́lá Ahmed bá ti náwó sí ó máa tú ẹgbẹ́ yẹn ni òun ò wá sọ wípé ẹgbẹ́ tó yẹ kó dúró gẹ́gẹ́ bí ìjàngbara fún ìran Yorùbá òun ló ń bàjẹ́ ẹgbẹ́ tó yẹ kó dúró fún ìjàngbara ìran Yorùbá ó wá di ẹgbẹ́ tó fi ń gba fẹ́ǹdì ara wọn tó fi ń gba ìyàwó ara wọn ó wá di ẹgbẹ́ tí wọ́n fi ń ṣọ́ géètì kiri tí wọ́n fi ń ṣí géètì kiri let us be sincere ta ni iṣẹ́ náà tọ́ sí à ń dìbò lọ́wọ́ ni o wọ́n sọ rẹ́kọ̀dù àwọn méjèèjì papọ̀ mo dẹ̀ fẹ́ kí ọmọ Yorùbá ó dìbò pẹ̀lú ẹ̀rí ọkàn wọn ẹni ilẹ̀ Yorùbá bá máa gbè tó mọ̀ wípé wọn ní jayé ọmọ tòun mọ́lú pé nígbà tí Yorùbá bá bọ́ ta ní orílẹ̀-èdè wa torí ní tó máa ṣẹlẹ̀ gbẹ̀yìn nìyẹn ẹ má já tara wa jẹ we are going ọjọ́ la mọ̀ ṣùgbọ́n ẹja kọ́kọ́ gbára wa ná lọ́wọ́ àwọn ìgbèkùn tó yí wa káàkiri tó ń pa wá bí ẹni pẹ̀ràn ẹni bá mọ̀ wípé òun ọmọ tòun ò ní ṣerú ẹgbẹ́ kò ní dìbò yẹ ní alágàbàǹgebè òun mọ̀ mọ́ ṣe ń rojọ́ pààyàn ẹgbẹ́ tẹ́ bá ti rí tó bá ti tú nílẹ̀ Yorùbá ọwọ́ Bọ́lá Ahmed Tinubu wà mẹ́ẹ̀ orí programu bàbá wa heritage ló ti sọ nígbà tí ìyá wa Àbíkẹ́ communication Erelu tó interview ẹ̀ ṣùgbọ́n òun ò sọ wípé òun náà lòun scatter OPC tó yẹ kó jẹ́ engine room wa kó yẹ kó jẹ́ strong room wa kó yẹ kó jẹ́ ilé agbára wa pé nígbà táwọn Fúlàní ìdé tẹ́mẹ̀rẹ̀ sí ń pa ìran Yorùbá kò dìgbà pàṣẹ pé a fẹ́ dá ìlú ẹkùn lẹ̀ ó yá ẹ̀yin bọ̀ṣẹ̀ dìde ni in one voice ó yá àwọn bàbá yẹn dẹ̀ ti pín OPC káàkiri gbogbo ilẹ̀ Yorùbá pátápátá ṣùgbọ́n torí pé ẹ̀jẹ̀ ọmọdé nígbà tó bá ń sọ̀rọ̀ tó ń sọ̀rọ̀ nàdẹ́kò tó ń sọ̀rọ̀ pé àwọn jàjà nàdẹ́kò ni àwọn màmá ní ẹyọ ẹjọ́ orí ẹ̀ kúrò òkè lólókùn ní ọjọ́ orí Gani àwọn olóṣèlú wọn a máa dín ọjọ́ orí wọn kù ṣùgbọ́n Gani ń fi kún ọjọ́ orí títí ẹ̀ ní. Let us say the truth ṣùgbọ́n èèyàn kan dìde ẹ jẹ́ kí n tún fún yín nẹ́sìkò kan kí n ṣòfowó kan fún yín bàbá Ládọjà pé Sunday Igboho ṣé àkáǹtì ẹni ká kọ́kọ́ ṣiṣẹ́ lórí ẹ̀ ni àbí security tó ló fẹ́ ṣe wọ́n ní bàbá security yẹn ní kẹjẹ́ ká kọ́kọ́ ṣiṣẹ́ lórí ẹ̀ ṣebí ebi ò pa òun ebi ò pa ìyàwó ebi ò pọ̀ mọ́ òun ti lè rìn káàkiri àwọn ọ̀rẹ́ nǹkan kan ń fún un ní nǹkan ṣùgbọ́n tẹ́mi bá ti bọ́sà kò sí táwọn lè ṣe sí àwọn tó ń gbé ọmọ Yorùbá tó ń bèrè 50 million 500 million ẹ wo ohun tí bàbá odidi ọba yẹ sọ ní kí pé wọ́n gbé àwọn ìdílé kan wọ́n ní kí lọ́mú 500 million wá Ìgbòho wa sọ fún kábíyèsí Olúbàdàn pé bàbá ààbò ilẹ̀ Yorùbá yẹn ní kẹjẹ́ ká kọ́kọ́ mú ojú tó ná tí tẹ bá ṣí àkáǹtì òun àti fámílì òun àtàwọn èèyàn ní ọ̀jẹ̀ ìgbádùn ẹ̀ ṣùgbọ́n tó jẹ́ pé gbogbo ilẹ̀ Yorùbá ló kọ́kọ́ máa jẹ ìgbádùn ẹ̀ ní kẹjẹ́ ká kọ́kọ́ ṣe
ó yàtọ̀ sẹ́ni tó sọ pé tó wò bá ní 20 billion iṣẹ́ ò lè ṣe. ẹ má bá mi fóòtì ẹ fóòtì o ẹ fóòtì o ẹ fóòtì o ẹ fóòtì ẹ bá mi pín ta ni iṣẹ́ náà tọ́ sí ta ni a lè gbẹ́kẹ̀lé òru ṣe ń dè tó jẹ́ pé a lè sọ pé we don't have problem irú ẹkùn ń bẹ níta kásùn káfalala ọ́ OPC gàdí ń bẹ níta kásùn káfalala tá a máa dárúkọ irú ẹkùn mo ti dárúkọ àwọn àgbẹ̀kọ̀yà sí mo ti dárúkọ àwọn ọ̀tà sí mo ti dárúkọ àwọn fijilantẹ́ sí mo ti dárúkọ àwọn new era sí OPC new era mo ti dárúkọ àwọn bàbá ti fẹ́ẹ́ fashion sí mo ti dárúkọ reform sí torí àwọn yẹn dúró ní dúró ọmọ ọkọ fún ìran Yorùbá pé ẹ̀mí Yorùbá jẹ wọ́n lógún àwọn ò torí ń tán máa jẹ kan sọ ìran Yorùbá di ìjẹ fún kọ̀lọ̀kọ̀lọ̀ mo ní ẹ máa wá fún mi sẹ ẹ máa wá fún mi in Ondo State most especially the Akures àwọn arábí báyìí ò jẹ́ ká ní ìfọ̀kànbalẹ̀ bẹ́ẹ̀ nítorí fojú wọn dí lọ́wọ́ ní state tó ń claim pé state òun ni ẹja bíra wa léèrè pé ìgbésẹ̀ wo ló gbé mo ní nígbà títọ̀ wọ̀ gan ṣẹlẹ̀ àárí ẹni tó ń jí Àjíkẹ́ Gani so gbogbo ẹ̀yin tẹ́ ń sọ wípé Ìgbòho ó ti lọ bribe àwọn ọba ní ó ti lọ àwọn ọba yẹn ti lọ bribe ní ó ti lọ bribe àwọn ṣé Sunday Ìgbòho bribe ọ̀rọ̀ kábíyèsí ọ̀nìrìṣà ni ṣé Sunday Ìgbòho bribe gbogbo àwọn ọba Kogi tó jáde síta àwọn ọba ogun ìyá wa kan wà ní okun náà ní madamu Ìbíkẹ́mi tí ò ní kú kékeré tá jèrè ọmọ ẹ̀ tí ìgbóná ò ní wọlé ẹ̀ tó gbó ó di òun àti ìyá mi ẹni Ọbáfẹ́mi wọ́n gbé ẹrù Kogiru ìyá yẹn wá láti London because of pé Sunday Igboho fẹ́ lọ sí Kogi pé àwọn èèyàn òun ní ti pé tó ń bá wà lọ́dọ̀ tó bá gbọ́ pé kẹ́kẹ́ ṣẹlẹ̀ ní okun náà níbàyí pé bàbá Èkìtì odidi ọ̀sẹ̀ kan ara òun ò balẹ̀ ìyá ìdí kan lé ó ní Sunday Igboho ló máa kọ́kọ́ sunú ilé yẹn àwọn ọmọ ìwà láfi mọ ọmọ ọkọ sẹ́ẹ̀ tán dúró nídúró pé ìran wọn ò gbẹdọ̀ kú ikú ẹlẹ́yà tán dúró nídúró pé no àjòjò gbẹdọ̀ gba ilẹ̀ bàbá. Àkúrẹ́ that belong to Gani Adams ní state yẹ state tó ń claim bó tẹ̀ jẹ́ pé àwọn àmọ̀pọ̀ ọmọ tápà ni bí yóò bá ti gbàgbàkúgbà oh my God this is first Ààrẹ Ọ̀nà Kakanfò tí Ọ̀yọ́ jẹ́ tó náà ní ọ̀túnba tó ní ọ̀tún Ààrẹ Ọ̀nà Kakanfò òsì Ààrẹ Ọ̀nà Kakanfò bọ̀rọ̀kìnní Ààrẹ Ọ̀nà Kakanfò akọgunkunrin Ààrẹ Ọ̀nà Kakanfò let us say the truth Yorùbá tó sọ wípé ìgbà ìpọ́njú là ń mọ̀ rẹ́ ṣé tó bá parọ́ ni wọ́n pààyàn ní state yẹ àwọn Àkúrẹ́ ń pariwo síta pé ẹ gbà wá o gbogbo àwọn ìgbèríko tó wà l'Ákúrẹ́ ń pariwo pé ẹ gbà wá o àwọn Àkókó náà sọ wípé àwọn wọ̀nyí àwọn ò rí nǹkan tó ń ṣẹlẹ̀ yìí kò ṣẹlẹ̀ sí wọn rí but this man did not show up ẹ káàbọ̀ ìyá mi àwọn bá máa pààyàn lọ lẹ́gbẹ̀ẹ́ kò kàn ṣé irú ẹni yẹn ló tọ́ sí ààbò ilẹ̀ Yorùbá ṣé rí ọ̀pọ̀lọpọ̀ ọmọ Yorùbá tí ò mọ nǹkan tó ń pè ní pété ọba lọ sí Ìpèbí ọ̀pọ̀ sọ pé ńgbà tó bá sọ pé ọba lọ sí Ìpèbí tó wà lọ́kàn wọn ni pé wọ́n ti ṣá gbogbo orí ọba wọ́n ti sín gbẹ́rẹ́ wọ́n ti kógun sí ó ti jó ogun ó ti ṣe gbogbo ẹ̀ wọ́n ti la pé àwọn kòmíìtì a máa sọ pé tọ́ba bá ti wà ní Ìpèbí ẹ̀rín èèyàn ló ń jẹ yẹ̀yẹ́ ẹ má fi ọ̀tẹ̀ bá ilẹ̀ Yorùbá jẹ́ bí ìgbà téèyàn lọ sí lẹ́kṣọ̀ tó lọ sí ẹ̀kọ́ bí wọ́n ṣe ń ṣèlú bí wọ́n ṣe ń tu ètò ẹ̀kọ́ náà ló ń kọ́ wọn nínú Ìpèbí and I believe that Aláàfin Ọ̀yọ́ ò dúró gbẹ̀kọ́ ní Ìpèbí I'm sorry to use that language torí tó bá dúró ní astodium tó ṣẹlẹ̀ wọ́n lọ sí Old Ọ̀yọ́ Park wọ́n pààyàn ń bẹ̀ Fúlàní ń yọ wọ́n lẹ́nu ní Ọ̀yọ́ Ìṣàkí Fúlàní pààyàn ń bẹ̀ Ìṣẹ̀yìn wọn ò jẹ́ ń gbádùn gbogbo àwọn ìlú bíi márùn tán ló wà ní ọ̀dà Ọ̀yọ́ Fúlàní ò jẹ́ ń gbádùn ń bẹ̀ Ààrẹ Ọ̀nà Kakanfò yín ò yọjú síta kò sí ní tó kàn án ẹni kó gbọ́ pàwẹ́ ọjà festival Atẹ́gùn festival ilẹ̀ Yorùbá láti rí Kakanfò festival àwọn tí ò ṣẹlẹ̀ rí festival anything festival ni lẹ́nu ọjọ́ mẹ́ta yìí bí wọ́n ṣe ń pariwo ní Àkúrẹ́ inú Ondo state capital pé àwọn Boko Haram yẹn ti yabo bẹ̀ kò ráyè lọ́bẹ̀ o kò ráyè lọ́bẹ̀ ṣùgbọ́n ó lórí ọ̀fẹ́ àti lọ sí Òkè Ìbàdàn festival ìka tó bá tọ́ sí mú ní Yorùbá láàfin ń rom ta ni iṣẹ́ náà ń tọ́ sí o iṣẹ́ ààbò ilẹ̀ Yorùbá tí èmi àti ẹ̀yin most especially ẹ̀yin bàbá wa tẹ́ ẹ̀ ní jẹ̀bi lọ́jọ́ ọ̀la tí ẹ̀ ní jẹ̀bi torí Fúlàní ń palẹ̀ ogun mọ́ Èdùmàrè jẹ́ ó tẹnu mi jáde we all know bí àwọn ọmọ yìí wọn ò fẹ́ràn ẹran Yorùbá ìmí wọn bí pẹ́kọ́ lórí ọ̀fẹ́ kápá Yorùbá nù everyday ni làbí ń sọ fáwọn àgbàgbà ilẹ̀ Yorùbá those people call themselves politicians but this is not the time to play politics this is time to stand up and defend your father's land pé ọ̀tá ìran yín o ẹ̀yin náà ní lọ́kàn pé ọ̀tá ìran yín ọ̀tá yín náà ni
torí ọ̀pọ̀ ènìyàn láṣẹ dá yín lọ́lá o torí tálákà ní bàbá ṣe bùkún fún yín àbí ẹ mọ̀ pé mi ò mọ́ ní kọ́ torí ọ̀pọ̀ ènìyàn láṣẹ dá yín lọ́lá torí ìran yín láṣẹ gbé yín dìde pé níbi tí ìran yín ò bá ti lè jà kẹ́ dìde kẹ́ jà fún wọn bẹ́ẹ̀ those people that they call yourself a Yorùbá politicians tẹ́kàn lọ sí Abuja I support the motion Fúlàní fẹ́ pa wá ní I support the motion ọjọ́ ń bọ̀ lólúwáwí o ṣùgbọ́n ẹni tí wọ́n sọ pé Sunday Igboho ń bribe èèyàn ó ń bribe àwọn lọ́balọ́ba ó ń bribe àwọn ọ̀dọ́ ó ń bribe gbogbo àwọn abiyamọ ilẹ̀ Yorùbá gan sọ pé Sunday Igboho làwọn fẹ́ àwọn ń bẹ lẹ́yìn ẹ̀ kí ló dé torí iṣẹ́ tó ti ṣe é lẹ̀ ni mo ní nígbà tí ń rìn nígbà tá a máa wọ ìlú wo láforú wọ̀ yes àdúrà tí baba kílà ń gbà ní ká tẹ pàdé àwọn Fúlàní lọ́nà kan yọ sí wa nígbà táwa kan tó dó òtẹ́ tẹgbà fún wa tó kó wa lọ bòmí wọ́n rìn káàkiri wípé kí Fúlàní ó yọ sí wa ni mo ibole ti rí confidence yìí wọ́n ní Ìgbòho mẹ́lí lù nígbà tá a tún lọ sí tá a ń bọ̀ tá a fẹ́ gbà jáde sí Èkìtì local government àdúrà nínú pápá tó wà mẹ́ ìpè ká yọ sí wa ni sẹ́nẹ́dẹ̀ ń fi màálù wọn lẹ̀ kàn ń bẹ́ wọgbó tani iṣẹ́ náà tọ́ sí tí ìran Yorùbá ò ní jẹ́ ká àbámọ̀ mo fẹ́ kẹ́ dìbò yẹ dáadáa tani iṣẹ́ náà tọ́ sí tí ò ní ta ẹbí ẹ̀ nù ókè wọn láwọn tápà pọ̀ ní Ondo State mo ṣẹ̀ṣẹ̀ fẹ́ iná rí gidi ìran tápà wà lára àwọn tí Fúlàní ń pa Gani ò gbèsè kankan lórí ẹ̀ ọmọ ogun 5 million dẹ̀ wà ọmọ ogun 5 million dẹ̀ wà pàpà ń para ẹ̀ ó lòún pajá pàpà ti gbàgbé pé tí ajá bá ti kú òun náà máa kú yes tí ajá bá ti kú òun náà máa kú ẹ jájọ sọkójọ yíra wa o èrò lọ́bẹ̀ gbẹ̀gìrì ọwọ́ ẹ̀kọ́ mọ̀lá mi èrò lọ́bẹ̀ gbẹ̀gìrì and I want everybody to say the truth ẹ dìbò yìí kí gbogbo èèyàn mọ̀ lóòótọ́ Sunday Igboho was not a millionaire he is a multi-billionaire ṣùgbọ́n àkáǹtì ẹ̀ sì wà lọ́wọ́ àwọn federal government tó dẹ̀ lóhùn òkànjú láti ṣe pé ẹ̀mí Yorùbá lòún fẹ́ save láfi sọ wípé majority àwọn tó sọ wípé Sunday Igboho ti lọ join APC kò yé wọn thank God majority of them wọ́n ti understand pé tá a bá dìde tí àwọn wọ̀nyí bá yáde bí òjò òru ta ni ó wàá gbà wá lóòótọ́ Ọlọ́run ló máa gbà wá ṣùgbọ́n èèyàn náà lọ́lọ́run máa lò Ọlọ́run máa mọ̀ tọ́jú Sunday Igboho fún wa ni in a record so there's nothing wrong in it tí Aláàfin Ọ̀yọ́ bá sọ wípé òun ṣe ó Gani ó ti pẹ́ tó ti sọ pé Aláàfin ló lè ṣe fún òun ṣùgbọ́n jẹ́ kọ́kọ́ lọ dánra wò ní Ọ̀yọ́ town àwọn Fúlàní yẹn pọ̀ mbẹ́ ó tọ́ ló pẹ́jọ́ kẹrin tẹ́ bá rí ẹranko tó ń jẹ́ Àjíkẹ́ Gàlí ní Ọ̀yọ́ ẹ pàjá fún mi máa jẹ́ kill ajá for me I will chop am àwọn ìlú tí mò ń pariwo ẹgbẹ́ ìlú kan tó wà lẹ́gbẹ̀ẹ́ ẹgbẹ́ náà àwọn náà dárúkọ wọn lẹ́nu pé àwọn sì ń retí Sunday Igboho pé àwọn ò kọ iye owó tó máa ná wọn torí pé àwọn ti meye ohun ọ̀gbìn wọn tó sọnù àwọn ti meye owó tó sọnù àwọn ti meye ẹ̀mí tó sọnù ní ìlú wọn ò ṣe pé Gani ọmọ ogun 5 million 5 million máa ṣe 5,000 5 million soldiers 5 million soldiers níbi tó ọmọ ogun 5,000 bá ti jà ilẹ̀ máa rọ́ ń bẹ ẹ̀yin yóò bá ẹ̀ mọ̀ ronú sí dáadáa èèyàn lọ́mọ ogun 5 million soldiers red made tí gbérí ọdẹ tún bẹ́ẹ̀ lẹ̀ rẹ́tẹ́ ẹ mọ̀ dìbò bẹ́ẹ̀ nìyẹn ẹni tí ò lọ́mọ ogun ju 10 lọ tó dẹ̀ ń dàbí ẹ̀dùn tó ń rọ̀ bí òwe wọ́n náà bá ní Kogi ó ní ó ti pẹ́ tó ń ti ń gbọ́ ohun tó ń ṣe ó lóun dìídí sọ fún ọmọ òun lára tí mo gbọ́ lé nìyẹn pé Sunday Igboho yẹ òun gbọ́ pé wọ́n ní fàyàwọ́ ló ń ṣe tẹ́lẹ̀ but rẹ́kọ̀dù wí ìgàngán yẹ mo fẹ́ rí ó lọ́mọ kọ́kọ́ fún un ní rẹ́kọ̀dù níbi tí bàbá Fúlàní yẹ Sẹ́ríkì tó ti sọ pé tóun bá ti gbórúkọ Sunday Igboho òtútù wá mú nígbà tóun tó gbọ́ pé ó ń lọ sí Ogun State mi ò lè sùn. ṣàbí kí n máa béèrè lọ́wọ́ ìwọ̀n yẹn ni pé ta lẹni tí Fúlàní nínú ọmọ Yorùbá ta lẹni tí Fúlàní bẹ̀rù. nígbà tí Sunday Igboho sí lé tí ònìkan ní Yorùbá ni tí ònìkan ló lágbára ni 1 million Sunday Igboho bẹ́ẹ̀ lù àwọn tó lágbára ju Sunday Igboho ó bẹ́ẹ̀ lù àwọn tó lè gbé Sunday Igboho mi ń bẹ́ẹ̀ lù bọ́tà àrí wọn. báyìí ló kẹ́kẹ́ wẹ̀rẹ̀wẹ̀rẹ̀ tí ń rìn káàkiri bàbá wa Onírìṣà ẹ burú díẹ̀ bàbá wa Ọ̀jájá ẹ pàtẹ́wọ́ fún Sunday Igboho ẹ pàtẹ́wọ́ fún Sunday Igboho ẹ pàtẹ́wọ́ fún Sunday Igboho bàbá mi ọwọ́ ajẹ́rò náà inú Èkìtì ló tẹ̀ máa ń burú náà bàbá ní a ní ọmọ tó tó gbangba sùn lọ́yẹ tó ń ṣe gudugudu méje yàyà mẹ́fà ìjọba tàná lé kúrò ń lu ẹja gbé pọ̀ ní iṣẹ́ tó ń ṣe lọ́ngbà yẹn lọ kó padà wàá máa ṣe Sunday Igboho ló tún bẹ̀rẹ̀ àwọn ọba yẹ ìbéèrè ni tí ò fàjà ohun tẹ́nìyàn ò bá ti ní kò lè fi tọrẹ ohun tẹ́nìyàn ò bá jẹ́ ó má sọ wípé oúnjẹ o lára àwọn tó mọ Gani tújú àwa lọ wọ́n sọ wípé okó ìbọn kò dáfà ẹni tẹ́ ń pè ní jagunjagun and I want everybody to vote àyè sì wà láti tọ́ bàbí ẹ̀ ṣe
n tó wà nílẹ̀ ti kọjá ká máa pa agbádá funfun káàkiri kì í ṣe kéèyàn máa wá agbádá funfun káàkiri ṣùgbọ́n kínú ẹ̀ kó dúdú. Oore ni ìran Yorùbá ṣe ìran títí ẹ̀. You are not a Yorùbá man, you are from Tapa. Mo ti sọ táwọn ọmọ ẹgbẹ́ ṣe ń jáde síta ẹ máa pè mí ẹlẹ́mi ò síbẹ̀ máa ń ṣó fóònù nọ́mbà mi torí títí yóò kí n gbé fóònù nọ́mbà sórí kíní ẹ máa pè mí. Àwa ọmọ tó ṣubú désàlẹ̀ kù àwọn ọ̀rọ̀ táwọn àgbààgbà ń sọ àwa ọmọ bá wọn gbé síta wọ́n ní àgbà ajá àgbà awo kan kì í bá àgbà ajá kan kì í bá awo jẹ́ wọ́n sọ̀rọ̀ Yorùbá sọ̀rọ̀ Yorùbá kan èmi ọmọ gbé síta tó ènìyàn bá dákẹ́ tara ẹ̀ ó bá dákẹ́. Àwa kan wà tó jẹ́ pé àló nǹkan míì ju ilẹ̀ Yorùbá yìí lọ. Bàbá tó bí àwa Yorùbá pọ́nbélé ni ìyá tó bí àwa Yorùbá pọ́nbélé ni orí náà fi sọlẹ̀ gbà ní ilẹ̀ Yorùbá ìran wa kẹfà kéje kẹjọ kẹsẹkẹ wá they are real authentic genuine Yorùbá wọn ò fẹsẹ̀ ní wọlé Yorùbá. Àwọn ìran kan wà nígbà tán ti bọ̀ wọ́n balẹ̀ sí bọ̀nù kó tó gba Ọ̀yọ́ wọlé ṣèbí Ìmáàmù Ọ̀fà sọ bẹ́ẹ̀ tó bá máa pe Ìmáàmù Ọ̀fà lẹ́nu náà wá ní ọmọ Yorùbá ni wọ́n mẹ́wàá ẹ̀ Málì ni baba ńlá baba wọn ti wá àwọn àdàmọ̀dè àwọn àdàlú tó ń dalẹ̀ Yorùbá rú. Àwọn tí ẹ rò pé ẹyẹ ni wọ́n tó ń gbàbọ̀dé ẹran tó ń gbé fẹ́ yẹ. Let us say the truth. Mo dé CV èèyàn tó bá fẹ́ gbà yàn síṣẹ́ a lè jọ kọ application sí company pé àwọn wáṣẹ́ lọ́bẹ̀ wọ́n á gba ìwé wa ìrírí wo ló ti rí nínú iṣẹ́ ìrí ara wo ló ti dárí tí nǹkan bá tẹ̀ dàrú ọ̀nà wo ló lè gbé gbà tí nǹkan bá ṣe báyìí ọ̀nà wo ló lè gbé gbà tí nǹkan bá ṣe báyìí ọ̀nà wo ló lè gbé gbà gbogbo ìyẹn náà máa wò nínú CV wa. Let the Gani people jáde síta kan wá mú voice note kan níbi tí Sunday Igboho ti ń condemn Gani pé Sunday Igboho sọ wípé orí Gani ò dá o imú Gani gbọ́dọ̀ ètò ẹ̀gbọ́rọ̀ bí èkìní kankan kan wá mú jáde síta but we can be more than 3 tí Gani ti ń condemn Sunday Igboho bàbá yóò ṣe rí láì lo Tinubu ń lo ó wà lára àwọn tó ń bá Tinubu ń pààyàn o ìjọ tí Sunday Igboho dẹ̀ ní kó ń lọ sílé ọ̀dọ̀ ẹ̀ nígbà táwọn bàbá kan sọ pé kí Sunday Igboho lọ bẹ̀ Guru Maharaj làwọn DSS ti mú náà ti fẹ́ mú Sunday Igboho ń gbà yẹn lọ. Ìlara yìí náà ni tán ní kì í tán bọ̀rọ̀ a ní àkọọ́lẹ̀ lọ́wẹ́kọ̀ àkọọ́lẹ̀ oníkálukú ni ó sọ irú ìgbé ayé tó oníkálukú ti gbé. Mo ní ènìyàn ò lè lọ sí company pé òun fẹ́ wáṣẹ́ kó dẹ̀ jẹ́ pé ìjọ tó bá lébẹ̀ tó pé mo gbọ́ pé gbé ìwé síta pé ẹ̀ ń wá òṣìṣẹ́ mi báyìí ó yá mo fẹ́ kẹ́lẹ́ ní kó wọlé wọ́n á ní kó drop CV ẹ̀ òun náà máa wò kán tó wá padà pè wọ́n kí ni ohun rere kan tí Gani ti ṣe fún ìran Yorùbá kí ni àrítọ́kasí kan tí a lè sọ pé Gani qualify to be a chief security of the Yorùbá land. Ó jíjà àwọn Bàdó nígbà ìjà 12 nígbà tó PC àti OPC tẹ fèsì ara yín tọmọ Yorùbá fèsì ara wọn tó para wọn ó ti pẹ́ tí Yorùbá ti gọ̀ bọ̀ Tápà dá ìjà sílẹ̀ láàrin wa àwa ọmọ Yorùbá méjì dẹ́ fèsì ara wa dẹ́ ń para wa bẹ́ẹ̀ nípa ẹ̀rọ. You will never see kò sínú rẹ́kọ̀dù pé Sunday Igboho ajá kì í tí ò belong to him. Ta ni iṣẹ́ náà tọ́ sí ta la lè gbé iṣẹ́ náà fún. Àwọn ọba ilẹ̀ bá ti sọ̀rọ̀ pé níta wọn o let me say 85% of ọba Yorùbá ti sọ̀rọ̀ pé Sunday Igboho làwọn fẹ́ torí ó ti ṣe. Mo ní kábíyèsí kan sọ pé ní àwọn tó ń bá wa ajá yìí tẹ́ bá fẹ́ ta oògùn fún wọn wọ́n á sọ wípé n tó ń ṣe yìí ṣé o ti lo oògùn yìí sí tó ti ṣiṣẹ́. Àwọn ti rí pé Sunday Igboho ti dánrú ẹ̀ wò ní Ogun State ní Ìgàngán Ìbàràpá ní Èkìtì ó ti wà nínú àkọọ́lẹ̀ CV ẹ̀ that everybody know that Sunday Igboho ṣe léyìí. Ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn tí ò mọ Sunday Igboho rí ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn tí ò tiẹ̀ mọ̀ pé èèyàn kan wà tó ń jẹ́ Sunday Igboho ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ọmọ Yorùbá gan tí ò tiẹ̀ mọ̀ pé ìlú kan wà tó ń jẹ́ Igboho ṣùgbọ́n nígbà tí Sunday Igboho lọ sí Ìbàràpá tó ṣe spinal cord àwọn Fúlàní tó ṣì ń di orúkọ yẹn bẹ̀rẹ̀ sí káàkiri dé ìlú tí Sunday Igboho ò dé rí I have a brother tó pè mí ní Australia tán ló jìnnà tó ní bàbá òun ní the picture Sunday Igboho kí n sẹ́ẹ̀dì ẹ̀ sí òun fẹ́ ṣe láàjẹ kó gbé sínú ilé òun pé this is one of our warrior the living legend pé òun mọ̀ kó tó lè wálé apẹ́ díẹ̀ ṣùgbọ́n oore kan tó ń lè ṣe ni kóun ní picture Sunday Igboho nínú ilé òun kó ṣe big one ẹ̀ kó gbé sínú ilé. Kí la lè sọ nípa ti Gani ẹ dá mi lóhùn kí la lè sọ nípa ti Gani. Can we rely on Gani Adam in Yorùbá land àtẹ̀tán adìjẹ fún Fúlàní nìyẹn because he did not ready kó máa gba Ààrẹ Ọ̀nà Kakanfò warrior he is not a warrior ẹni tí yóò mọ̀ bá ṣe ń kó léjọ́ tí ń da lérú tẹni kó wá ẹni tí ń da nǹkan rú tẹni kó wá jẹ́ olórí ẹ̀ṣọ́ yín ẹ mọ̀ pé ẹ̀mí ẹ̀yìn tó à ń bẹ pàápàá ẹ̀mí yóò dé
kí ni ká nígbà tá a ṣí síbi títí ẹ̀ ohun tá a rí bẹ̀ ni pé ó da OPC rú ó kojú ọmọ Yorùbá síra wọn bẹ̀rẹ̀ sí ń para wọn torí 6 billion owó pipe epo owó ìrónilágbára ó dá wàhálà lẹ̀ máa kẹ́ wà ní ọmọ Ìbàdàn alákàá bí ọmọkùnrin yẹn ṣe rọrùn kò sẹ́yìn Gani àbí what are you saying ṣé irú ẹni bẹ́ẹ̀ làwọn akọ àbólẹ̀ Yorùbá lé lọ́wọ́ atẹ́tàn ni tí mo fẹ́ sọ fún wa tó bá jẹ́ pé a ní ká mú èèyàn wá bí alátìlẹyìn tí ó dúró gẹ́gẹ́ bí olórí ẹ̀ṣọ́ ilẹ̀ Yorùbá àwa ní Gani ló tọ́ sí atẹ́tàn Olódùmarè gan máa bínú sí ìran Yorùbá pé ẹ̀yin fúnra yín lẹ fọwọ́ ara yín fa ikú fún ara yín. I want every one of us to think about it. Ta ni iṣẹ́ náà tọ́ sí? Ẹ jẹ́ ká pọ̀ tì dáadáa torí program yìí máa ṣí àìdọ́dọ̀ àwọn tó tún rán mi jáde síta àwọn kábíyèsí pé they want to know the opinion of the Yorùbá race. They want to know the opinion of the Yorùbá race. Àwọn ibi tẹ́tí máa ma àwọn ọba nìyẹn pé àwọn ò fẹ́ ṣe ní kó dàbí pé àwọn làwọn yìí ń pèsè Sunday Igboho ní àwọn ọmọ Yorùbá lọ́wọ́. No, one of the Yorùbá politician ti dàgbà tí n bá tún lórí ọ̀fẹ́ tágbádá bá gbé ẹ má ràn mí lọ́wọ́ o kò sí tó máa fi mí ṣe ẹ má bẹ̀rù. ọ̀tẹ̀ ló ń jẹ́ ìlú ń pè ọ́ kò sẹ́ni tí ò lórúkọ tiẹ̀ àti wípé ọmọ kì í gọ̀ títí sẹ́ẹ̀ kó gbàgbé orúkọ ara rẹ̀. ààfin tèmi ò nílò ìdánimọ̀ lọ́jà tó bá dọ́jà báyìí wọ́n á mọ̀ pé ó dọ́jà ni èmi tí ń tòótọ́ Samuel Owóyẹmí fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ mi fẹ́lẹ́ ní gbogbo ìyẹn mọ̀ mí sí èmi náà kọ́ Ọlọ́run ọba òkè ló fún mi ṣe ní gbogbo ìgbà.